Àdìrẹ mi. Èyí tí mo rà láti kékeré kó bọ́ sí kòtò bàbá bá ń gbé gbígbé tí mo gbé gbígbọ́n ní gbọ̀n láì farapa. Ó yẹ ẹyin mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi kan pamọ́ tọmọdé òkú àgbà ní í dà tí mo bá dàgbà máa ra mọ́tò. Ẹ pàtó fúnra yín. Jọ kí ló rọ́lù ẹ nígbà tí mò ń kó àwọn yòókù ẹ ní nǹkan tó sọ̀rọ̀. Dédé ni wọ́n ká yẹn sà èmi ti overpass rẹ̀ sà. O tún sọ ni pé ó ti mọ jù wọn lọ. Rárá mo ti overthrow ní ṣé kan ti fún mi ní double promotion. Ó yẹ kí n sì ní kíláàsì. Oyọlá rẹ̀ half a plot. Fún mi ní àkọsórí. Àkọsórí. Ẹ wò àkọsórí máa fún dédé kíláàsì but wà láti ìwé big exercise book. Bàbá ìyá Gani èdè times èdè Rẹ̀mí kò ní ìyá Jẹ́gun eléré bọ́ọ̀lù ó ń dàbọ̀ Káyọ̀dé ó ń dàbọ̀ Káyọ̀dé ó ń dàbọ̀. Sá. Ṣé wọ́n tẹ́mi kọ́ ẹ nìyẹn? Ẹ má bínú. Fún mi ní mi. Ẹ má bínú mọ̀ sọ fọ́tọ́jọ́ ọmọdé rẹ̀ ń sọ ìyẹn tọ́jọ́ ajé ti jẹta. Bọ̀dọ̀ fún kọ́sí àtẹlẹ. Mímọ́ rẹ̀ ọba ògo, mímọ́ rẹ̀ ọba ẹ̀dá, mímọ́ rẹ̀ ọba ẹ̀dá tó láyé, gbàdúrà fún gbogbo wa pátápátá, kó má sọ bá kan tó ga jùlọ, mímọ́ rẹ̀ ọba ẹ̀dá. Ẹ pàtẹ́wọ́ mi. Ẹ jáwé lẹ́ni. Ẹ bẹ́ẹ̀ ló máa dára yín lọ. Ṣé nǹkan tẹ́mi kọ́ ẹ nìyẹn? Ṣé o mọ orúkọ mi dá? Èmi bínú Mr. Sangaria. Mi ṣàkárẹ́ rí. Bẹ́ẹ̀ ṣe. Ayé ò ní dá. Bọ́dà Bukala. Kúlẹ̀ síbẹ̀. Bọ́dà Bukala. Ẹjọ́ sà. Ẹjọ́ o. Jẹ́ ká máa lọ́ọ̀lẹ́ Bọ́dà Bukala ń pàmì èlé. Pàmì èlé o. Ẹjọ́ jẹ́ ká máa lọ́ọ̀lẹ́ o. Wọ́n ìjà àdàgbò bírèkì náà. Olè! Ẹjọ́ ṣé ìbá wa rí ọmọbìnrin kan tó sáré kọjá gba bíbá yín sí bíbá yín ló gbà ń sìn sí ẹjọ́. Ó wọ tọ́pọ̀ orange pẹ̀lú ìkòtò blue. Ṣé bákàrà lẹ sọ pé ẹ fẹ́? Àkàrà kẹ. Ṣé bọ́tà wá jó oúnjẹ ọ̀bọ ní àkàrà kẹ? Pọ́pọ́ fìlì mi máa ń jẹ ní oúnjẹ àkàrà. Kò mọ sọ́n tuntun lábẹ́ ọ̀run ẹnu tẹ́ fi ládé egún náà lẹ́tùn pàdé òun oògùn mọ́. Tí kú dí ó yàtọ̀ o.
èmi ò kí ń jẹ àkàrà rárá pọpọ́ọ̀fù lèmi máa ń jẹ àkàrà. kò burú o bó ṣe wá pọpọ́ọ̀fù náà lórí náà ni èmi àkàrà ẹ ta pọpọ́ọ̀fù ní 15 naira fún mi èmi àkàrà náà máa jẹ ilé ẹ kí ẹ o ẹ fi sí fún mi ó ga lára yín. ẹ tó fẹ́ sọ wọn máa kọ́sẹ̀ mi lọ́wọ́. Kí ni 500 naira níwò yìí mo ní kí n ti rí change inú àkàrà 50 naira. ẹ fún mi change jọ èmi gan ní change náà. níwò ìwọ náà lọ kọ́kọ́ máa ṣẹ̀ mí lọ́wọ́. ẹ bá mi wá change ẹ wọlé lọ. iyún bí n bá rí ni òbí n bá rí ń gbàgbà mi padà o. ẹ fẹ́ mi change mi jọ ẹ láìkí iyọ̀ aláìyín pọ̀ àkàrà èmi náà máa jẹ àkàrà. Ọlọ́run kò ní gbogbo ilé ìyanu ilé lónìí adúpẹ́. Kúdírà kí ló ṣe é tó dúró Kúdírà kó dẹ̀ máa wò ó ẹni téèyàn bá ń ronú ẹ̀ téèyàn ronú àti wá lọlé téèyàn tó wá pàdé lọ́nà Elédùmarè ti fọwọ́ sí nǹkan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni mò ń rò látàárọ̀ sáá mo wá òkú Kúdírà ọ̀rẹ́ mi o kí tiẹ̀ wá lọ bèrè lọ́wọ́ rẹ̀ pé àti ẹ̀mú bóyá ṣé o rẹ́jísítà fún jáàmù ọdún ìṣá. Of course, mo rẹ́jísítà. Elédùmarè ṣeun nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti Búṣírà ẹ̀gbọ́n mi wọn kí bàbá ò lówó tí wọ́n fi rán wa sí jam blessing lọ́dún yìí èmi wá wò pé ṣebí Kúdírà ọ̀rẹ́ mi ta ló tún lè ṣe jam blessing lọ́dún yìí o. Kúdí ni mo rọ̀ gẹ́wà rẹ́jísítà pé àwọn textbooks tẹ bá lò ní jam blessing wà á yá wa káwa kà ń lé èmi àti Búṣírà àjọ máa kà ń lé tí ó bá ti yé wa àtúmọ̀ kò má wọ́n tí ìlú lọ́wọ́ tó tí ì tán ṣé ta bá ti kà tó ṣe àbẹ̀rẹ̀ lórí mi ò lè gbọ́ nǹkan kan mọ́ báyìí gbogbo ara mi ló gbọ́. Kúdí wá Kúdí. Olórí burúkú olóṣì Kúdí klepto kéèké kò lè bọ́ lọ ní orúkọ ẹ̀ oríwèrè ó ti jí ó ti kó sínú lójó ó jẹ́ mi ó mo fẹ́ tó dáwèrè dúró mo ṣe é jọ ni mo tún rántí tí ó yẹ kí n rántí mo ṣe ra tó ti kọ́ṣẹ́ tẹ́lẹ̀ tó fẹ́ parí tó fẹ́ graduate àtẹ́mi ti bàtẹ̀yẹ jáàmù lẹ́yìn sùn. ọ̀dọ̀ alábàárẹ̀ kan ní ìlànà ó ju ọ̀padà ọ̀run. Ìṣá díẹ̀ bá ló kúkú bá yé mi jẹ́ ó fẹ́ kí àkàrà gbígbóná ìsámi sábẹ́ mi ìwọ lọ lórí burúkú olóṣì. Ìyá Sídí obìnrin tó bímọ tó sọ ń Sídí ó máa ní nǹkan tó rí tó fi fúgi àkọ́ṣẹ́ nírú orúkọ bẹ́ẹ̀ nǹkan tí mo rí tí mo fi wá gbà yín nírú àmọ̀ràn báyìí rèé o. Kí ló ṣẹlẹ̀? Oníṣòwò gbọ́dọ̀ máa fi gbogbo ara ṣó gbá ẹ̀ ní. Ìyá Sídí ẹ mójútó ọjà yín káwọn kòkòrò ajẹnirun kọ́sítọ́mà bíi Kúdí kán má bàa jẹ yín run kẹ́ máa yẹ kẹ́ máa padà dé family house ní láìpẹ́ ọjọ́ láìsí mú tọ́lọ́ débẹ̀ ni. Kí ni màá wá ṣe sí ọ̀rọ̀ àkàrà yìí báyìí nígbà tí mi kì í jẹ àbí kí n gbé lọ́lé fún ìyá Kúdí ni kó fi jẹ búrẹ́dì gbígbóná. Màmí ò lè jẹ nǹkan tí mo ti fi síbí rà. Kí ló rí? Kí ni mi rí? Ṣebí nígbà tí mo dúró síbi iwájú ilé wa lọ́ọ̀kan tẹ́mi ò gbà Kúdí ọ̀rẹ́ mi o ó ra àkàrà o kémi náà jẹ́ ń bẹ́ o mo ṣáà ní kí wọ́n ṣọ́ bẹ́ẹ̀ ni mò ń ṣọ́ àfi tí mo rí Kúdí tó rí gbogbo gba ilé kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan
bí pọfupọfu lójú ni o bákàrà ni o ìyá sídi ìmọ̀ o mo ṣe àwọn kò ń kìbọ abẹ́ ó ń kìbọ abẹ́. Aha Bushira ẹ̀gbọ́n Làbákẹ́ ni máa gbé lọ fún kóun náà jẹ nínú èrè iṣẹ́ ọwọ́ àbúrò ẹ̀. Lórí burúkú ó fẹ́ bá yé mi jẹ́ Ọlọ́run àló yọ mí o. So ìwọ rẹ ni tó ń kó ọjà lórí gbá mi ó ò sọ nǹkan kan. torí rẹ̀ náà mo ṣe ní kí n sáré wá sọ fún yín nígbà tó wọ́n sọ orúkọ báwọn. ó tún wá dúró ó tún bá olè ó tún bá a tójọ́ ó ò wí nǹkan kan olè ọ̀hún tún wá lọ bẹ́ẹ̀ bí ẹni tí ò tiẹ̀ ṣe nǹkan kan wo lẹ́yìn tí mi ò bá gba owó ọjà mi lọ́wọ́ rẹ̀ ajẹ́ pé mi kọ́ ni mo bí Sídí bẹ́ẹ̀ ni mo san fún ẹ ìwọ olè burúkú yìí. ìyá Sídí kí ló ṣẹlẹ̀ ẹ̀yin bàkọ́ ni mo jáde mò ń wọ kúni tó ń jí nǹkan mo sì ní kí n wá sọ òfò fún yín. òfófó ọ̀ngàn ló máa wá pẹ́ ṣé wọ́n mọ̀ pé ẹni tí ó ní olè tí ò pariwo ọ̀ngàn gògórí ọlọ́pàá ni wọ́n gángan bá olè owó ọjà mi máa gbà lọ́wọ́ Bushira oníjẹkújẹ ẹ̀gbọ́n Làbákẹ́ létekete bàbá látẹnu gẹ ọyàn ó kàn kó jẹ ìwé ìwé kò tí ẹ bí mi pé mo ti rí kò mọ bí tó ti wọ ìgbẹ́ ló máa pa gbẹ̀yìn mo ṣe wà yẹn kò tí mọ kankan á bọ̀ ní pé òun pọ̀ jì ni. Wow. Wow. Àwọn ẹṣin ìṣá. Wow. Owó ti bá kọ́kọ́ tújọ láyé mi náà nǹkan tí máa fi ra rẹ̀. Grandpa is so fine. So fucking what? So fucking what? Don't go just step further ni. Ìyẹn ló ń kọ́ máa ṣe bóyá ṣe bí olórí burúkú yẹn àbí. Ṣé ẹ̀mẹ́ tí mo sọ̀rọ̀ pẹ̀ ni? As in mom sí mi ni ìyá tó bí mi lọ́mọ ni. Bọ̀ do ọmọ òfin ṣe lọ. Ṣé máa ń yàbò yìí ni? Tó náà ìyàwó ẹ̀ tó jẹ́ ìyá ọ̀rẹ́ tèmi kò possible náà kò dá náà. Ọjọ́ ìbẹ̀rẹ̀ kẹ́ mọ̀ sí ẹ̀ mọ̀. Ọjọ́ kíjọ́ ti máa gbá máa ẹ̀ mú, ọjọ́ ti máa mú. Bákọ́lé, mo mú nǹkan tó lè ṣe sí máa mi. Tí ó tó lè tọrọ lọ́wọ́. Ọlọ́mọ yẹn kò lóko yẹn lọ. Bọ̀bọ̀ o ní láti bá a sọ̀rọ̀. Nǹkan tó bá ń kó ṣe òun ló mọ̀. Whatever sọ̀rọ̀ báyìí. Lost my baby. To say we say right. Lost my baby right. I lost my baby. Bọ́lá Mukaila. Oh, I lost my baby. Bọ́lá Mukaila. Bọ́lá Mukaila. Olórí burúkú ni kí ló dé tó ń pariwo orúkọ mi? Ibi náà jókòó sí. Kí ló dé? Ẹ wo n'agbára Ọlọ́run ẹni bá wọn jẹ gbogbo ẹlẹ́sìn. Kódà ẹ wo kọ́ ń pẹ́ fi ọwọ́ ta fún 5 naira jẹ́ sọ́fọ̀ yàrá wọ́n ní bá wọn mú. Kí ni nǹkan tó dé gangan ìwọ ni àdúrà wèrè kí ló ṣẹlẹ̀? Ó ti ṣẹlẹ̀ Bọ́lá Mukaila. Ẹlẹ́yin ju ẹgẹ rẹ jẹ́ sọ́fọ̀ kẹ́yìn jí náà rọ̀ ẹ má sọ kí ló ṣẹlẹ̀ bàrí? Ó ti abùn ní ọjà balẹ̀ tí ń bọ̀ o ọjà sí wòwò ọjà sí wòwò Kúdí aláfọ̀ọ́ra. Kúdí. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo olè náà tún olè náà sùn ní àárẹ̀ ní kí Kúdí ṣe kọ́ lọ́fọ́ tí jí irun ọkùnrin mi kí ó ń jíra bó ṣe bó sí wò rè dídá ya irun ga. Mi kọ́ nínú ẹgbẹ́ síta ni wọ́n ń pè ní gbèsè òkèrè o ni wọ́n ń pè ní gbèsè sílẹ̀ rè o ọ̀dà mi lóhùn Kúdí ti jalè o wọ́n ti já sí wòwò ọjà balẹ̀ ìdèdè èrò wọ́n ti bẹ̀rẹ̀ iPhone tó mú dà. Níbo ló wà? Aláìfò tó múnú mọ́tò máa kára wọn tó ṣe mímọ́ ẹ o. Ẹ máa pa bébí olóhùn kó fóònù. Bọ̀ kí ni tiẹ̀? Olóhùn kó BlackBerry. Àlọ́ jí fóònù àti iPad sọ fún mi. Kò yé mi ó dà bó ti mi bọ́ǹbù. Kí ló ṣe ẹ̀ ṣọ́dá wa rí ni? Mi ò rí yín rí bọ̀ bébí olóhùn jí fóònù. Ẹ sílẹ̀ náà. Ẹ ṣe wá fẹ́ kú fún ni kí ni tiẹ̀? Ẹ fẹ́ ṣẹ́ẹ̀kì mọ́tò yín náà ẹ lọ ṣẹ́ẹ̀kì mọ́tò yín. Ẹ sílẹ̀. Bákọ́lé ó máa kọ́ mọ́ yìí
lọ wo nu mọ́tò. tí bá wo mọ́tò tí màá rí wàhálà ni o. má wọrí má dúró tì bọ́ báyìí. ẹ wá mi ò mọ rí o. ṣáàdúró jẹ́ kó lọ wo mọ́tò má dé nsì. máa kú àdìgọ́ sí wọn mú rẹ̀. yẹn ká máa sọ fún ẹ débẹ̀ mi àárẹ̀ ọ̀nà ẹ̀ sọ èmo mọ̀ dáadáa Kudi mo máa mọ̀ dáadáa kẹ́ ẹ wò Kudi ti di PLC o ó ti di PLC rẹ̀ jẹ́ sọ́fọ́ kíndé mọ́jẹ́dẹ́ àì wọ́n fowó wọlé o wọ́n fowó wọlé jẹ́dẹ́ wọ́n kàn wò náà fẹ́ mi kí wọ́n wò náà fẹ́ yìí wọ́n wò náà fẹ́ yìí wọ́n mú kálá má yìí rí o. àwọn olórí burúkú wo ni wọ́n náà Kudi náà. bọ́dà mi kọ́lá yẹn ká máa sọ ṣe rí nínú ìdẹ́bẹ̀ mi àárẹ̀ àwọn ọkùnrin rẹ̀ jẹ́ sọ́fọ́ Kudi jí irun wọn mi à bọ́n ṣe jí irun wọn èèdà o ẹ má làbọ̀ wọn rárá nítorí sọ́fọ́ bọ́n wá fún ẹ nígbàjú gbà àlejò ọrùn lẹ má ti lajú o. gbogbo ọ̀yàn ní báǹkì Kudi ni wọ́n gbé jáde. dídí náà kó síta o. ìwọ náà rí. dídí náà kó síta bọ̀ tí pẹ́ẹ́n dé bẹ́ẹ̀ ẹ wo àwọn rẹ̀ jẹ́ sọ́fọ́ black man yàn ṣé gẹ̀ẹ́ ayò ìjẹun kọ̀ọ̀kan gba ẹni tí ọrùn ẹ má ti lajú. ayé wọn ò ní dá. ní gbà o. wọ́n lè lọ ibikíbi àwọn ẹ̀ lè lọ ibikíbi ẹjọ́ ẹ̀ ń sọ́ máa yé mi máa jẹ́ kẹ́mi láfi ẹ̀mí yẹn ṣòfò àmì máa jẹ́ ká ẹ wo Kudi tí dojú tù ẹ̀ Kudi lè jẹ́ sọ́fọ́ ní ẹ̀ tó sì náà sọ fọ I love you kó dẹ́ kó reply kó sọ toasted kó sọ fọ toasted àmì toasted kàbí toasted machine ibi wa láti ṣẹlẹ̀ ṣé mo sọ fún yóò ń bú pọ̀nrí bàbá yàrá ẹ̀ tó sọ fún ẹ kọ́ ní fẹ̀ sí. ẹ má lọ o ẹ jọ o láti òní lọ ẹ jọ nífẹ̀ẹ́ gbọ́ ẹ jọ ẹ má kọrin Kudi mọ́nú lé o. ṣé Kudi gangan lórí Kudi gangan. Kudi rà ẹni ìjẹ́ sọ́fọ́ náà kọ́ orin náà kọ́ inú ìfẹ́ sí sọ́fọ́ I love you kó sọ́fọ́ I toasted you kó sọ́fọ́ ìpọ̀nrín láyáláyà ẹni ní sọ́fẹ́. Don't stand on the road. níbo ló sọ fún wa. Akẹrẹ má gbé ṣé wọ́n sọ fún akẹrẹ gbé. mo fẹ́ pa wọ́n ni Kudi kí ni Kudi jí gan-an. ẹ lọ o ẹ̀gbọ́n mi ẹ má lọ o ẹ má lọ o kò tí dọ̀rọ̀ kó. kí má lọ. ẹ má lọ o láìpẹ́ ẹ o báyìí mi jẹ́ báyẹn o sì dá o. ó mọ̀ mi lọ́bẹ̀ àmọ́ tá a bá ti dọ̀ wọ́n ní gẹ̀gàn. ẹ má rí pitiri rẹ jàre. tí wọ́n lè nà yẹn. wọ́n ti lè pa yẹn jù. ẹ ṣáà máa wòrun dédé rún fún mi dùn ẹ̀ láti jẹ dédé yẹn má rí mo ń ṣe yọ rè. olórí burúkú náà yẹn ló tẹnu mọ́ látàárọ̀. tó bá ti dọ̀ wọ́n sọ fáwọn èèyàn pé èmi ni ọkọ àfẹ́sọ́nà. ẹ kà lọ. torí o ní wọ́n ní gẹ̀. ẹ kà lọ. igẹ̀ wọn tó gẹ̀ Kevin. ẹ kà lọ. kò fún ó sì jí báyìí wà àti tọ́mtọ́m wà ó lè sí ní ó lè ní. wo aláìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ jèrè ó jífò kò jífò ó ti ṣe. ó lè wọn náà olórí burúkú gbogbo yẹn dúdú ọwọ́ gbìbìtà ọ̀jẹ̀bù amọ̀kadé sílẹ̀ ó ṣe lè máa jí tọ́ntọ́n. ọmọkùnrin ló jáde bẹ́ẹ̀ tán. aṣára mi ni sọ ti rùn. Kudi dìde. Tọ́mtọ́m àti báírò nìkan ni mo mú nu mọ́tò. Wọ́n lè nà mí. Dìde. Wọ́n lè nà mí. Wọ́n nà mí. Dìde. Dìde wọ́n ti bá mi. Kí ló wí? Òde wọ́n yẹ́ ìyá Kudi pa mí o. Ìyá Kudi pa mí. Kudi ó ti pa mí láàrin àdúgbò. À ń pètè pèrò pé kìlú ó kún. Ìwọ tún ní kálábọ̀ kó fìlú lẹ̀. Lọ́wọ́ Kudi pẹ̀lú bí mo ṣe tíráì tó pé kí ìwọ ọmọ yìí kó o chẹ́ǹgì ibi ikọ̀ náà ló tún já sí. Ìwọ Ọlọ́run mi kí ni mo ṣe tó fi fi ọmọ àrìbànújẹ́ báyìí tó fi ta mí lọ́rẹ? Ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣẹ̀ tó fi jẹ́ pé ọmọ adójútì ni yìí ló tọ́ sí mi, ọmọ tó bá ní lójú jẹ́ káàkiri àdúgbò. Ẹlẹ́dàá mi yọ mí bó ṣe yọ Dáníẹ́lì kúrò nínú ihò kìnìún kúrò nínú hílàhílò yìí. Ìwọ Ọlọ́run mi Jésù Kristi ṣàánú mi. Kàn yé ya aṣọ mọ́mọ́ mi lára nítorí súwìtì àti báírò. Mo sìn ẹ́ tó Ọlọ́run, mo sìn ẹ́ tó kí ló tún fẹ́ kí n ṣe. Ẹlẹ́dàá mi. Alájì ìwọ máa kẹ́yìn kó tó bá lórúkọ jẹ́ wọ́n fi lùlù dán lágara ni. Alájì ṣàánú mi, ọmọ kan ṣo tí mo bí ṣàánú mi. ṣe ń gbọ́n jáde sọmọ nílé yìí ní àbásíbí mo bèèrè lọ́ọ̀ sọmọ ní àbásíbí láti gbà tó ti parí skul sàtẹ̀ kò gẹ́rẹ́ àmì sọ̀rọ̀ débi pé yóò kàwé sí o lè níjà káàkiri
lémi tí mò ń ṣe wáàsí lórí mọ́ńbàrí fáwọn èèyàn kò ní ọ̀dà lọ́mọ tèmi wá mọ́lẹ̀ bàdà níbi ṣiṣẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Alhaji ẹ ṣe sùúrù. Nígbà ìyá tó bí mo lè wọ́n wá gbọ́ o ẹnìkan ìfowó ẹlẹ́hà kó fi dáṣọ fẹ́ gún o ọlọ́ngàn ọ̀fẹ́ bẹ́ẹ̀ àkúrúsù bíi láìmínà ṣetán rọ̀jì tó bá bàdá wọlé díẹ̀ dúró tí àbàdá wọlé díẹ̀ dúró ikọ̀ ọlọ́mọ ni èmi bọ́ sọ bẹ́ẹ̀ la ilaha illallah. Ṣàánú mi èmi náà ń ṣe bible lesson fún wọn mo ló lè ò dáa kó díjọ ṣàánú mi níbo làlájì tí mo lọ báyìí ìwọ lọ́n kí ni kí n ṣe báyìí ẹlẹ́dàá mi o kí ló tún dé. Ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí o ogun tó ń jà mí o Jésù ó ní láti ṣubú. Ọkọ mi ṣàlàáfíà ni. Adúpẹ́ mà. Àlàáfíà everybody wà mà. Mọ́mì ṣé mo bá kú dín lé mà? Ó wà nílé ó wà ní yàrá mi bẹ́ẹ̀. All right ma. Démọ́lá. Ma? Démọ́lá. Ma? Ǹjẹ́ o gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Kúdí lánàá? Mo kúkú gbọ́ mà. Ọkọ mi, báwo ló ṣe máa bá ń bá sọ̀rọ̀ nípa àwa dójútì nìyí? Ojoojúmọ́ ni mo fẹ́ ń kọrin sí létí. Kúdí ò yí padà. Bóyá tí wọ́n tó bá jẹ́ ọ̀rẹ́ tó bá ń bá sọ̀rọ̀ bóyá ìbàjẹ́ gbọ́. Ẹ má wọrí mọ́. Máa bá sọ. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbọ́. Kó yá a gbọ́ ni toró ti sú mi. Ẹ fọkàn balẹ̀. Ọlọ́run á gbà fún wa. Ó ṣé ọkọ mi. Ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí n wò. Aago ní ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí o ogun tó ń jà mí o Jésù o. Kúdí. Tí mo lọ́wọ́ sọ. Mo wà pa. Ìwọ ńkọ́? Mo wà bí mọ́tò tó tírélà kọlù jàre. Kúdí. Yes. You are the headline of the news in town. Adití nìkan ni kò ní gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí lánàá. And I don't need to tell you that I'm highly embarrassed by it. Demola, ṣorí nǹkan tó ṣẹlẹ̀. Excuse me. Jẹ́ kí n ṣetán. Jọ, ṣé mo need láti rán ẹ létí pé olè jíjà máa ń rìn ènìyàn ni? Ìbanilórúkọ jẹ́ gidi ni. And tí o bá jáwọ́ ńbẹ̀, you will only kill your dream of studying political science in the university. Nínú kò gbẹ̀yìn sẹ́wọ̀n, àbí kan sun ẹni títí bí ẹran. For Jesus' sake, you are a beautiful girl with a bright future. Tí o bá dẹ́kun kínní, wá bà ayé ara ẹ jẹ́. Demola, má bínú sí mi. I'm very sorry. I'm very. I'm sick and tired of your sorries and apologies. That's your favorite lines. See, what I want is a change. And if you cannot change, má jáwọ́ lọ́rọ̀ ẹ. Demola. Demola Ọláyẹmí. Èmi Kudirat Hasan. Mo ṣe ìlérí fún ẹ lénìí wípé mi ò ní mú nǹkan mọ́ tèmi mọ́. Má dẹ́kun wà bàjẹ́ mi ò ní ṣe irú ẹ̀ mọ́. I promise. Please. Please. Thank you.
Ocean could forgive. That's it. Thank you. Yeah, Kamalo. We are late for the jam blessing already. Thank you. Kò fẹ́nu ayé mi mọ́. Yẹni, ẹ kú ṣe. Mọ̀rúfù. Bó ni? Ẹ pariwa. Ẹ ṣàbùjọ fúfú rè. Ṣé ò rí wáṣọ funfun lélẹ́yìí? Èmi náà ṣàwọn sọ̀fọ̀ aṣọ funfun kan ní ẹ má fi ṣe àdìrẹ. Ṣàṣẹ lójú ẹ ni Mọ̀rúfù. Ẹ wò ẹ kú ṣe yé mi. Ẹ wẹ̀ mẹ́bìnú. Etí ẹ̀ ṣewu náà ẹ ṣewu. Bí mi ṣe ń bọ̀ láti ọ̀dọ̀ Yebọ́sẹ̀ ẹlẹ́wà mi sọ̀fọ̀ kí n yà kí n rí wọn àti sọ̀fọ̀ dídí rìn ṣẹlẹ̀ yìí. Ọ̀rọ̀ wo? Tí ẹ ṣe ikú dín ra. Ìyá àwọn ẹ̀rọ lọ́hùn ìyá ara mi bú mọ́ṣọ́ ìwọ̀n ẹ̀rọ lọ́hùn yé mi ẹ má rò. Ṣẹ́yìn sọ̀fọ̀ kó ní ọ̀rọ̀ orun jù òun rè máa mú ẹkún àsùndà wa ẹ má rò ó tíṣẹlẹ̀. Ṣẹ́yìn mọ́ sọ fún mi mo ṣe ń bọ̀ látọ̀dọ̀ Yebọ́sẹ̀ ẹlẹ́wà mi sọ̀fọ̀ wọ́n ṣe ń pè mí mọ́rùfú mí kí wọ́n máa pè mí fún nǹkan kọjú sọ́run mí dání bọ́ọ̀dù náà ṣe mọ́ rí sí wọn fi ń pè mí. Ṣe mọ́ ìjọ fi ń pè mí. Kí ni ìdí ọ̀hún? Wọ́n ọ̀rẹ́ ẹgbẹ́ ilé Kúdírè mi gbé wọ́n nítorí sọ̀fọ̀ Kúdí yẹn aláfọwọ́rá ń rà. Ṣé mọ́ sọ̀fọ̀ ọ̀sẹ̀ mẹ́ta ní sẹ́yìn ṣé mọ́ sọ̀fọ̀ Kúdí jálè ó ti ń ṣe kan ní ètí pẹ́ ṣé mọ́ sọ̀fọ̀ ọrùn òjì disable pint ń rà àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ la ṣe ìtọ́lẹ́tì kò ì mú ní akéè máa fi disable pint ṣe náà ìṣe sọ̀fọ̀ ìtúrò ti ń bọ̀. Mọ̀rúfù. O ṣe. Ṣé ẹ má gbọ́ yé mi ṣé ẹ rí o ẹ jọ o àwọn ìgbọ́nukún ẹ wò ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọkànrún ẹ jọ torí Ọlọ́run o ọwọ́ rẹ̀ bá ṣẹ́gun sùn máa ń jẹ o kí ẹ mọ̀ sọ fún ẹ má jẹ oúnjẹ ọmọ gidi ẹ kọ ọmọ rẹ o nítorí sọ fún ọmọ máa lọ ìgboro náà bó bàbá sọ fún òun padà dé àgbé oúnjẹ rún ẹ náà sọ fún ẹ tó máa ra ẹ nọrùn o. Mọ̀rúfù. Ẹ wò ẹ jẹ́ kí n sọ dodo ọ̀rọ̀ kan ẹ bọ ọmọ gidi ẹ wú ẹ bọ wí ẹ bọ kúdí wẹ fani tí ẹ̀yin sọ fún bọ́n ṣe mi ṣe ràn kan rẹ̀ bọ́n ṣe mi ṣe rè ẹ bọ wí nítorí sọ fún wọn alájálè ẹ jẹ́ kó mọ́ sọ fún ikú rẹ̀ máa ń gbẹ̀yìn olè o nítorí sọ àwọn mẹ́ta ń rà ẹni rẹ̀ bá ṣe kẹrin wọn máa sọ fún are you alright ṣeré wà dé sọ yọgán máa ṣe ti ráì àfi kọ́ba kéèdùn yẹn ìbọn ra o ó ń lọ rẹ yẹn o àwo lọ o. Ẹ̀jẹ̀ Jésù ò ní jẹ́ kán yìnbọn sọ́mọ tèmi. Kí yẹn bá fẹ́ má ṣẹlẹ̀ ẹjọ́ sọ fún ẹ sọ rí Kúdí kò yé disgrace mi nígboro mi lè wo ibi kí ojú ọ̀run máa mú ṣé ọ̀run wọn náà ọ̀run máa wọ̀ jù mí náà dédé náà ni wọ́n gbé náà sójú olú ẹ̀. Mọ̀rúfù o ṣe. O ṣeun. O ṣe. Yéri Kúdí ẹ bọ ọmọdé yẹn sọ̀rọ̀ o ẹ bọ Kúdí sọ̀rọ̀ o tẹ́ǹbà má sọ fún ẹ fẹ́ jẹ́rùn ọmọ ẹ bọ sọ̀rọ̀ o. Mọ̀rúfù kí ló dé. Èmi máa láì fẹ́ o àwo ti lọ o. Ìwọ lọ́hùn ṣé èmi ni alábùkún níbàjẹ́ ọmọ yìí tó ń ṣẹnu yánkanyànkan sọ̀rọ̀ sí báyìí. Ó jẹ̀bi o ọmọ ẹni ní gbé ní kọlọ̀tà ẹni. Ìwọ lọ́hùn ṣàánú mi bá mi wọnú ọmọ yìí lọ ẹ̀mí burúkú ẹ̀mí olè yìí Ọlọ́run bá mi mú kúrò ṣàánú mi bá ń wọnú ọmọ yìí lọ ẹ̀mí mímọ́. Mo tún ń lọ lẹ́sìn mọ́. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀ mọ́ ẹ̀jẹ̀. Démọ́lá. Hey, boss. Ava. Larry, I did. What's up? Adeko. You?
I beg. Mona listen to wetin I wan follow una yarn. Na Kudi Klepto dey come with him boyfriend Demola and dey see how she dey come now. I beg, if you know say you get anything wey get personal to you, wey you love wella, make una keep am. Kudi fit carry una head if you no dey smart o. Hey, I dey warn you now. Hey. That same girl that was caught stealing my Christian Dior store the other day. Of course. Oh, let me warn you guys. You better keep your stores. This girl is very, very smart. She's very smart. Kudi Klepto, a brilliant thief. Don't underestimate her. Hey guys, are you so smart? I'm for sure. No. You must make me come to beauty to look sexy. Like the klepto. I no wish make my enemy feel like that girl. Still no get life at all. But Dari, come to think of it, wristwatch tó ní girl yẹn jingba yẹn kò ṣe original Christian Dior, and secondly, ojú ẹ̀ ti fọ́. Whether na fake, abi na original, it doesn't really matter. Even if it's broken, used or old, abana. Thank you. Now true you talk, Jare. Wash na wash. Abi no be so. Yeah, a thief is definitely nothing but a thief. Hey! Igbe. Ẹni ní èèyàn bá tẹ̀ra tàràtà ní ọ̀tàn mi, anákùn ní wọn. Tó bá ti nǹkan mi, tó tí ìwé tí plápá tètè mi ká kí n káàbò mi, máa bá kí ẹ̀jẹ̀ ni ó. Habib, kò lè jí nǹkan ẹ̀. Kò lè jí nǹkan. Yeah. Don't worry. Mo Charles there. Kudi, what's up now? How you dey? Kudi Klepto. No. It is funkified. KK. Okay. Labake ní sùúrù, jẹ́ kí bá funkify ẹ̀ ní Yoruba language. Aláfọwọ́rá. Ọ̀rẹ́ mi. Kudi, mi fẹ́ kó bọ́dà rẹ nípa nǹkan tí àwọn lesson mate wa sọ lọ́sàn ṣó yẹ. Incident yẹn ṣì fresh lọ́kàn wọn torí ẹ̀ lọ́ ṣe ń sọ gbogbo ètò wọn, but you have to promise me that you will stop being naughty too. Huh? Oh. Juno, ṣó mọ̀ pé láti ìgbà tá a ti ṣe GC exam over a year ago, ṣó mọ̀ pé o ti ẹ̀ délé mi rí. Mi ò dẹ̀ lè ka iye ìgbà tí mo ti para létí tọ̀dọ̀ yín. Wo tá bá ti kúrò níbí, a jọ ń lọ sọ́dọ̀ mi. Demola, mi ò ní lè ṣe lénìí. Mo níṣẹ́ tí mo fẹ́ bá mú mi ṣe ń létí bá ti dé láti ilé. Wo gbàgbé gbogbo nǹkan tó bá fẹ́ lọ ṣe for the next 2 hours. A jọ ń lọ lénìí, period. Do you need anything? No. For sure. If you need anything, let me know. Tibo, you really need anything. Kudi, it is either you return that thing there or drop it in this basket and let me pay for it. Kudi, ṣé wọ́n fi ṣe ẹ ni? Àwọn ti fi ṣe ẹ. Bàtà ẹsẹ̀ kan ọkùnrin. Bàtà ẹsẹ̀ kí ló fẹ́ fi ṣe? Ok, tó bá tiẹ̀ jẹ́ pé mi ló fẹ́ rà fún, ṣé ẹsẹ̀ kan ló fẹ́ fún mi ni? Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ bóyá you need anything, ó sọ pé no. Mi need nǹkan kan. Mo máa rò pé o mean gbogbo promise tó ṣe fún mi ni. Mo mean it. Sincerely, mo mean it. I promise again, I will never. That's what you always say.
Yálò. Ṣé wàá pa? Mo sì ń kọ́. Ah, okay. Easy. Welcome to our small house. Make yourself comfortable. I'll be back. Kudi, mom sitting. Kudi, what is that? You have totally lost your senses. Mom ọ̀rẹ́ mi, ó like this flower vase, so mo ń ṣàlàyé fún about it. That's so. Yes, hey. Joko, yeah, make yourself comfortable. Wow. So, can I meet you? My name is Kudirat Azan. Kudirat Azan. Now tell me, she lover of ceramics, Nene? Not really, ma. But bí mo ṣe rí yẹn, mo were attracted to it, ni mo wá fi admire ni ma. Oh, okay. Kò lè máa wò just £15 péré ni mo rà the last time tí mo travel to the UK. But not to worry, if you want it, you can have it. No. Mo kàn admire ni, no, nothing more. No, mo fún ẹ ni. Má ṣe yọnu ma. You see? My mom is the most beautiful and nicest woman I've ever known. Sorry. Wọ́n lawọ́ gan. Wọ́n kì í mú nǹkan ní nǹkan mọ́ tí wọn. Maybe that's why she remained beautiful, ageless and peaceful. Thank you, darling. Wọ́n lálàáfíà àti fọkànbalẹ̀. Nice to meet you. I'm so delighted to see the two of you together. And I also wish to see more of you. Ṣorí Déwọ́lá tó ń wò yìí, ó jẹ́ ọmọ kan tí ò kì í kọ́rẹ̀ rárá. In fact, ìgbà tí mo rí ìwà àti ẹ̀pọ̀, inú mi dùn gan ni. Mọ̀ọ́sí, ẹ̀yin ni kọ́kọ́ ni Kudi máa meet o. Àbúrò yín tó jẹ́ psychologist yẹn. Okay. Ó máa meet àwọn náà lọ́la. That would be nice. Inú ẹ̀ máa dùn tó bá rẹ̀ méjèèjì. Yes, I want her to be part of the family. Ah, fine, she's welcome. Bele my dear. Mo pé Lọ́lá. Jọ̀wọ́. Kí ni ma? Jọ̀wọ́ mi prepare oúnjẹ tó special fún àlejò wa. No ma. Kí ló dé? Mi ò lè dúró jẹun, mo láti tètè délé. In that case, bá mi prepare wá pack ẹ̀ á máa gbé lọ jẹ ilé wọn. Yes ma. Sí, Kudi, ó máa ń tijú gan, kò kí n lè sọ̀rọ̀. Èmi náà rí, mo rí gbọ́dọ̀ pé èèyàn tó máa ń tijú ni. Yeah. Wo sórí ilé ẹ̀ ló wà o, make her comfortable, ṣé o ti gbọ́? Jẹ́ kí n excuse ẹ̀yin méjèèjì. All right, ma. All right, coffee latte òun, ṣé ti gbọ́? Máa ń tijú gan.
kóníyàn sọ fọ nálẹ́ o òun máa mú gàrí tó ń tiẹ̀ wà òun má dà pọ̀pọ̀ àfàìmọ̀ kó lóye má lálẹ́ burúkú àfàìmọ̀ ń rà bọ̀t mo ti mọ̀. yé Kudi yé ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ayé tún gbẹngbẹ gbò Kudi ìlànà ṣayé táyé mi kó ìlànà ṣàrùn táyé mọ ẹ̀kọ́ lànà ìkànnì ní ìwọ náà ọlọ́run fẹ́ẹ́ yẹ ọmọ abiyamọ ayé jẹ́mi kọ́kọ́ jẹun òun bọ́dà Mukaila yìí máa ṣe o jẹ́mi kọ́kọ́ jẹun rà rẹ ṣe ọlọ́mọ àyẹ̀kọ́ ta epo sáà làmì o ọlọ́mọ àyẹ̀kọ́ ta epo sáà làmì àlàyé o wọn olóyìnbó sọ táyà ń ta nínú ìyá ọ̀hún tàn kan ta epo sáà làyàn láyà ń tàn kan ta epo rẹ̀ lẹ́yìn wọ́n ti ta epo síbẹ̀ yẹn o táyà láyà tàn yàn tàn ó ti ṣẹlẹ̀ sùn ẹ̀yàn ẹgbà o ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe ìmájọ. Wami. Kudi. Kí ló ṣe tó dàbí eégún lé àwọn ọ̀pá tó lábáyé? Mo l'accident ni. Accident? Kò pọ̀ mọ́tò tírélà kan ló kọlu mọ́tò tí mo wọ̀ ni. Allah wọ́n máa jẹ́ kí ṣe táwọn gba owó mi lókù dípa kí yàrá tó dìbò tó lòdì. Ilé ọkọ mi. Ẹ káàárọ̀ ma. Káàárọ̀, ṣàlàáfíà ni? Adúpẹ́ ma. Báwo ni night? Very fine, and yours? I slept like a baby. Actually, mo ti wẹ̀ ní yàrá ẹ̀ mi ò rí ẹ, mo ṣe ní kí n wá wẹ̀ bíbá. Mo ní kí n wá study bíbá ẹni, Mom say, I have to make you proud by making my JAMB result. And I pray God help you. Amen. Good. Mo fẹ́ wá rí ẹ fún nǹkan kan ni. Ni mo ṣe ń look round fún ẹ. No, relax. It's not something serious. Oh, okay, ma. It's about Kudi. Okay. Oh, okay. Ṣé Kudi yẹn báwo ló ṣe jẹ́ sí ẹ náà? Kudi. Ọ̀rẹ́ mi lásán ni, she's just a friend. Just a friend? And nothing more? I can't deny the fact that I like it and I have interest in her, but you see, ask her out. Yes, ma. Ṣé kìí ṣe Kudi yẹn èyí tó wá sílé wa lọ́jọ́ yẹn? Ṣé kìí ṣe òun ni wọ́n ń pè ní Kudi klepto? Ọlọ́run má jẹ́, kò ń ṣe Kudi tèmi. Orúkọ wọn kò lè papọ̀ ni òun kọ́. Although iṣẹ́ kèmí náà mọ̀ by face. Orúkọ yẹn lásán ni mo kàn fi rò pé bóyá òun ni. Wọ́n dẹ̀ sọ pé àdúgbò wa ló ń gbé. And àwọn èèyàn ròyìn pé ó lé ẹ̀ ó gbóná ju àpáàrà lọ. Ṣé ìwọ náà mọ̀ pé inú mi ò ní dùn tó bá yẹ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ló bá ṣọ̀rẹ́? Àmọ́ nísìnyí tó ti ṣàlàyé fún mi, ọkàn mi ti balẹ̀. Ọlọ́run má jẹ́ ní nǹkan ṣe pẹ̀lú Kudi klepto. Ó lè. No. Ọkọ mi, sórí àlàyé tèmi náà ń ṣe fún ẹ kò ju pé mo fẹ́ kó wà careful lọ. Kò ń ṣe pé kò tí ì tó àsìkò fún ọ náà láti lọ́rẹ̀ẹ́ àbí láti wà into any relationship. You are ripe enough, yes, but your education must come first. Ṣó ti yé? Trust me, ma. I'll make you proud. Thank you, darling. Yes, ma. Thank you. Mo rí pé ìwé yẹn ń worí ẹ gan. Má yẹ kí n disturb ẹ. I need to double up. All right, ma. Bye-bye.
aya mi ọba ló fi wá fúnra kálayọ̀ kalẹ̀ ló dá ìdùnnú tọ́lá fún mi ìbùkún ayé tún ni máa lọ jàre ká má ṣe wí mi ò ṣe mọ́ fúnra aya mi tó jẹ́ kí lẹ́yìn ọgbà mi tó kún mi tó mọ ìtọ́jú tó yẹ fọkọ ẹ̀ jẹ́ káàkiri àtọ́kẹ́ irú ẹ̀ méjì tí wọ́n o láyé sọ́lọ́hún ti ẹ̀dá àṣà ọ̀wọ́n ẹ̀rín ọkàn mà ló jẹ́ o aya kó má má jẹ́ bànújẹ́ mọ́ láyé ajáfà àti mọ̀lọ́kọ́ ní káàkì ìrètí olúwa kì í tán oyin aya fọlá sùn kàn mí ṣe ihò aládé kàmọ́lì dínú kìkì lọ́kàn ẹ̀ ó yá lamẹ́ríkà kálọ̀ kídìlì ayọ̀ tọ́bọ̀ lóhùn mi ṣe kú. Àní mò ń bọ̀. Ṣé pàrìpà arọ máa fọ ẹlùkù máa kọ? Ẹlùkù máa kọ o arákòròdú. Pàrìpà. Mọ̀rúfù. Mọ̀rúfù. Ayé ẹni tó pààrọ̀ station yìí ò ní dá. Olórí burúkú wa. Inú mi ti dùn pé ètí ń wá kiri látijọ́ èrè. Ká ní mo mú sọ̀dá ni mo fi gé gbogbo orin. Ìwọ kan máa bá ń wo ojú ọ̀nà ní sáré ṣe pàpàpàpà. Bọ́dà mú kálá yẹn ni kẹ́ máa sọ. Ẹ mọ̀ sọ fọ dédé inú ọlọ́run ṣẹ̀dá rí Kudi. Ìdèdè náà mi yẹn enjoy bí mi ṣe mú sọ fún bọ́ ọmọdé ṣe jọ dídá àwọn rèé jẹ́ sọ́fọ́ kọ nílò kó jáde ìbejì máa kí mi lè gba ọkọ̀ mú ní kókó fún mi lọ́kàn kí n mú wáyé. Ó mọ́ dàbí kí n tún kí ọṣọ mọ́. Ti Kudi. Apá òsì nìkan ẹni mú ọkọ̀. Àbúrò lórí burúkú ni ọ ni ṣé irú ẹ̀ láwa sọ ni ṣé ọmọ bá mi sọ ọmọ gbé mi ni mo fẹ́ fẹ́ ni. Bóyá ilé ìdí tó kémi ti sàlẹ̀ mú ẹ̀gbọ́n mi rẹ jẹ ẹnu ẹ bá mẹkàn fi kú ọṣẹ àgbà mi kí mo sàlẹ̀ náà kẹ́ ń bọ́ bàtà lẹ́mi rè má wọ̀. Kémi mo sàlẹ̀ àbẹ ọkọ amókè Kudi. Èsì ẹ̀ bìfẹ̀ ìbí ṣe pìfẹ̀. Olórí burúkú ni ọ. Èsì ẹ̀ pìfẹ̀. Olórí burúkú ni ọ. Bọ́dà mú kálá èsì ṣé ẹ máa mú òkè ẹ̀yin ẹgbẹ́ sókè ra ọ̀bọ ti sàlẹ̀ yẹn eré burú ju ògbé sílẹ̀ ra. Mò ń bọ̀. Àní mò ń bọ̀. Táwa ni. Kudi. Àbí ọkọ̀ wọ́wọ́ yìí. Ẹ kújọ́ mẹ́ta ojú yín rè. Kudi. Tádé àti ọmọ ìkọ́. Ọmọ ìfẹ́ dàgbà o. Dáàdì wà nílé, wọ́n mi lọ sí ọjà. Ẹ jókòó ẹ jẹ́ lọ pé wọ́n wá. Ojú tó rí yín gbó. Ẹ jókòó mò ń bọ̀. Hakim Lakim. Ẹ̀gbọ́n. Abdulhakim. Bó o ní nǹkan? Dáadáa ni. Ẹ̀gbọ́n. Bó o ní nǹkan? Dáadáa ni. Àmọ̀rí ọ̀làdúgbò wa yìí sí òsì. Wọn ò torí Ọlọ́run wa o. Nǹkan kan ló mú ní ṣe nǹkan. Owó tí mo jẹ yín òun ni mo kó wá. Ọ̀dà èló ló wá bá mú wánú ẹ̀ báyìí. Gbogbo ẹ̀ ni mo kó wá. Kí ni san lẹ́ẹ̀mejì ẹ̀kan ni wọ́n san. Allahu Akbar. Orí ìròyìn ayọ̀ ló mú wáyé o. Tí máa wo gbèsè gan ti lanú lẹ̀ báyìí gan fèmí náà. Ó lanú lẹ̀ báyìí ni. Àṣé iná máa lè oṣù yìí sí rọ́nù. Fàyín náà máa lè oṣù yìí sí rọ́nù. Lẹ́yìn ìnira báyìí ìdẹ̀kùn lọ́kàn. Ìdẹ̀kùn ló dé yìí o. Tí ò ní bóyá bí ti wú ọmọ. Ò ṣeun. Ṣé ò sí kí ló dé? Wọ́lẹ̀tì mi ni n ò rí. Wọnú mọ́tò ń ta, wọ́n yóò ti gbàgbé ẹnu mọ́tò nù. Wọn ò gbé mọ́tò wa. Ọ̀kadà mógun wa. Bọ́yọ̀ lórí ọ̀kadà nù. Bẹ̀wò ti fọ́lọ́kadà lówó. Ọmọ wọn ò fọ́lọ́kadà nù ẹ̀. Owó tèmi tó wá fẹ́ fẹ́ mi kì í ṣe inú ẹ̀ ló fi sí o. Inú ẹ̀ mo kó gbọ́ ẹ̀ sí. Ó tún mú ìròyìn ìdùnnú ó sọ di ìbànújẹ́ nù o. Wò dáadáa. Ìyá máa fẹ́ mú nǹkan gbà mí ìtọ́jẹ́ pé bòmí ni ó fi sí. Wò dáadáa. Táwa ni ẹjọ́ wá, tá lẹ́jọ́ dé. Èmi nìkan ni. Kudi mo pàdé lọ́nà. Ọ̀pàdé Kudi lọ́nà. Mo pàdé Kudi. Máa ń wá jẹ́mi wọ́n sáré tọ́lẹ̀tì náà wọ́n wá ní sáré tọ́lẹ̀tì ń bọ̀. Tọ́lẹ̀tì. Kudrat wọ́lẹ̀tì tó yọ lára Hakim náà. Wọ́lẹ̀tì wo? Kẹ́sọ̀ mú wọ́lẹ̀tì tó yọ lára Hakim. Wọ́lẹ̀tì.
Orúbọ! Ìjà mi ẹni sùúrù. A ní mi ò bú. Ojú àpò yìí. Mi ò mọ nǹkan tí ń sọ. Ó dà. Ní sùúrù. Mọ̀mọ́. Kódà. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kuti. Kuti. Oyo ile. La ilaha Tèmi bá mi o. Mo fọlọ́kàrà lówó. Abdulhakeem. N ò rí o. Ní tí a wá dé báyìí. Mo ti rí. Awu. Mo ti rí. O sì wá lórí orí, o sì wá ń dẹ́rù orú ẹ̀. Ó ṣe àwọn orúkún mi. Ó dé orúkún mi o. Nígbà tó ti ní kó ọkọ̀ jarin lọ, ìmọ̀ pé kò pọ̀ jarin lọ náà nù. O gbọ́ ẹ̀kọ́ pọ̀ jarin lọ. Orú olè mọ́ mu ọ. Ńlá rẹ Ọlọ́run o. Ṣé àlá mi lóògùn? Ọ̀bọ̀n ìmọ̀ láàgùn owó la pé owó burú. Ọba pẹ́ ní ìsìnkú omi ọ̀bọ̀ ta mú yẹn. Ó pé. Ó pé. Mo dúpẹ́. Ẹ̀jẹ̀ tí a máa lọ. Ṣẹ́wọ́n náà àdúgbò wa ó ṣòro falẹ́rìn. O ṣe gan. O ṣe mo dúpẹ́ o. Kọ́ rọra o. Olùsà mú mi. Abúlákẹ́. Adégún ọ̀fẹ́ sí ọba dórí ọ̀kadà. Adégún ọ̀fẹ́ sí ọ. Rọra o. Ya Rasulullah. Ya Rasulullah. Súnmọ́ bí o. Súnmọ́ mi o. Dùn mí. Tibẹ̀ ṣe ń bọ̀. Dùbí ìrọ̀bẹ̀ ṣe. Gbọ́rùn síbi ọjà rẹ. Díẹ̀ inú dùn mí. Ìwọ Ọlọ́run mi, nínú àánú àti orí ọ̀fẹ́ ńlá, bá mi fi ìyà tó tó ìyà jẹ ẹni tó fi ìwà dójútì ní yìí kan mú mi. Tó bá ku èní tó ku ọ̀la tí ó wọlé sàn, Ẹlẹ́dàá mi mú bẹ́ẹ̀ má jẹ́ orí ìdùnnú láti àárọ̀ títí dalẹ́. Ọjọ́ máa tọ́ Instagram láì wájú Ọlọ́run. Kọ́lọ́run ó forí jìn ọ́. Ayé kankan ò sí ọmọ rẹ. Kò sẹ́ni tí ń sàásì. Ọkàn wo Kúdírátù kọ́ máa jalè ni. Bó ṣe ń wò yìí, ojú kòkòrò ń dà láàmú. Mami mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọlé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bíbí bẹ́ẹ̀ sọ. Bí gbogbo ẹni ọ̀sán pátápátá, àfi tó bá tún fẹ́ kí n fi kó àpàtì ń bẹ lára ẹ lókun. Aláàjì. Ìwọ ìyá ló lè máa tán o lè tán èmi o. Ọjọ́ tó bá jalè níta tọwọ́ ọlọ́pàá bá tí ọ̀tí ẹ tí ọmọ lé. Níjọ́ náà tó tó mọ̀ kó o ní bàbá. Torí mi ò bí mo lè. Ìyá ẹ̀ kọ́ ọjà gangan sí kò wá san dúpẹ́ wíwí tó bí lọ́mọ yìí lọ. Ewo hì. Kí ló dé tó jẹ́ ọmọ kan ṣoṣo tí mo bí ló ń gbèrú ayé báyìí Ọlọ́run? Kí ló dé tí nǹkan burúkú báyìí ṣẹlẹ̀ sọmọ mi? Ọmọ tèmi ló wá jẹ́ gbajúmọ̀ jàǹdùkú olè láàrin àwọn ẹgbẹ́ ẹ̀. Kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀? Kí ni dé tó jẹ́ ọmọ tèmi láyé ẹ̀ dojúrú? Kí ló dé tó jẹ́ ọmọ tèmi? Batfendafa Kaliyuga Maharaja Batfendafa Kaliyuga. Mo rí ọmọbìnrin kan nínú ọjọ́ ọ̀la ẹ̀, akọ ìrìmọ̀,
olórí ni tí yóò máa kó àwọn ọmọ lẹ́yìn rẹ̀ dé ilẹ̀ ìlérí yóò sì fẹ́ ọkọ olókìkí. Kíkẹ́ lọ́mọ, akọ sínú kádàrá ẹ pé wàá ní ọmọ láyé. Àmọ́ ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí pé àsìkò rẹ̀ ò tíì tó. Ẹ̀sìkìsà, àsìkò mi ò tún tí tó báyìí. Ọdún keje tí mo ti wà nílé ọkọ rèé tí mi ì tí ì bí ọmọ. Àsìkò mi ti tó. Ẹ jọ̀ọ́ sà, àwọn fámílì ọkọ mi ò fi mí lójú balẹ̀. Ẹ bá ń wá nǹkan ṣe sí. Arábìnrin, ẹ̀sìn wo ni tiẹ̀? Mùsùlùmí ni àbí ìgbàgbọ́ tàbí àbáláyé? I'm a Christian, onígbàgbọ́ ni mí sà. Kí ni àwọn olórí ìjọ yín sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Nǹkan tó ń sọ fún mi náà ni pé màá bímọ, pé kí n ṣe sùúrù. Lọ dúró de àsìkò Ọlọ́run. Ẹ̀sìkìsà, ẹ jẹ́ kí n sọ fún yín. It's true I'm a Christian. Ọkọ tí mo fẹ́ àáfàá ni. Òun wọ́n sọ fún mi pé màá bímọ, pé kí n ní sùúrù. Ṣùgbọ́n àwọn fámílì ẹ̀ ò fi mí lójú balẹ̀. Ẹ bá mi wá nǹkan ṣe sí. Kíkẹ́ lọ́mọ, ọlọ́gbọ́n kan ò ta omi ní kókó. Tí o bá ní kí n bá ọ dọ́gbọ́n sí i, kí a fa ọmọ yìí wáyé ní tipátipá láì tó àsìkò rẹ̀. Manubangafa subadra ó léwu. Ewu tó sì lè kó bá ọjọ́ ọ̀la rẹ ni. Ìbá dára kí o ní sùúrù lọ́pọ̀lọpọ̀ kí o má bàa kó wàhálà lórí ọmọ. Ẹ wò, wàhálà wo ló tún lè le ju pé kéèyàn wà nílé ọkọ kó má bí ọmọ fún odidi ọdún méjì? Ẹ̀sìkìsà, ẹ jẹ́ kémi náà ti ẹ̀rí kan bíi kí n ti ẹ̀rí nǹkan ṣe wàhálà lé lórí. At least àwọn èèyàn á fi nǹkan kan pè mí. Tí n bá ṣe wàhálà, máa mọ nǹkan tí mo ṣe wàhálà lé lórí. Skandi tamguna dambaja. Àṣìṣe bó ṣe fẹ́. Ṣé lóòótọ́ sá? Ṣé lóòótọ́ sá? Ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ yé mi ní o, ìwọ Ọlọ́run àjọ foríjì mi wípé mi ni mi ò dúró de àsìkò ẹ. Dájúdájú èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ mi. Mo fi àìnígbàgbọ́ mo fi bà ti ọmọ mi jẹ́. Mo ní láti gbọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ kí n dẹ̀ tún gbọ̀pọ̀lọpọ̀ àdúrà sí ìwọ Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run kó lè dáríjì mi, kó dẹ̀ gba àkóso lórí ayé Kúdí. Pẹ̀lẹ́ 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 pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ìyá. Bàbá yìí. Kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí? Pẹ̀lú gbogbo ìbádà àti iṣẹ́ ládá tí mò ń ṣe, síbẹ̀ ojú mi rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lórí ọmọ. Ṣé ẹ̀ṣẹ̀ mi ni àbẹ́ṣẹ̀ ìyá Kúdí tàbẹ́ṣẹ̀ àwọn òbí tó bí mi lọ́mọ ló fà lébù lórí ọmọ tí mo bí? Ẹ̀yin ìyá ẹ ṣé o, ẹ ṣàánú mi o, níbi mo rúgbédé tí mo ta gbòdé. Ẹ má jòjú ó tì mí o, wàhálà ìdààmú ẹ má jòdé báwọn ọmọ mi o. Epo nìrọ́jú ọbẹ̀ o, ẹ jẹ́ ọ̀rọ̀ mi pẹ̀sẹ̀ o, ní gbogbo bí mo táwédé tí mo rúgbédé o, ẹ jẹ́ mi tèmi náà ogún o. Ẹ̀yin ìyá o.
olówó orí mi ọkọ mi báwo ni ilé kéwù tó ní. Alhamdulillah ma. orí mo ti bọ́ sí oúnjẹ ẹlẹ̀ kọ́ wá lọ jẹun. Màmá ẹ wá. Kí ló dé tẹ̀yin ò jẹ́ mùsùlùmí bí àwọn òbí mi tó fi jẹ́ pé irú nǹkan báyìí lẹ́yìn sìn. ọmọ eke tó bá béèrè ìbéèrè ó fẹ́ di ẹ̀gbọ́n ni òòṣà yìí ló ni mo bá lọ́wọ́ ìyá mi tí wọ́n fi lé mi lọ tí mo sì ń sìn tí sì ń gbọ́ tèmi. ìyá rẹ ó ti lóun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn kò bí mi nú o ṣùgbọ́n ó tó mi ń sìn. Màmá ẹ lè fi irú àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sìn kẹ́ ẹ fi sílẹ̀ tẹ́ bá gbọ́ lọ́n gbọ́ kò sí wàhálà kankan fún yín mọ́ torí nílé ke wa àfọ àwa jẹ́ kó yé mi pé ẹnikẹ́ni tó bá ti ń bọ òrìṣà inú náà jáàná mọ̀ nílùú wọn máa ń padà gbẹ̀yìn sí. àfíìsì mo mọ̀ pé wọn ò sọ bẹ́ẹ̀ lé kéwù rẹ àsọdùn ni níwọ̀n ìgbà tí mo bá ń bẹ láyé èyí tèmi ọmọ sì ni o yóò sì mọ gbọ́ tèmi. ẹ wò màmá èmi ò lè sin òrìṣà kankan o mi ò tiẹ̀ nígbàgbọ́ nínú àwọn nǹkan burúkú tẹ̀ ń sìn rárá ẹ jẹ́ gba ànábì Muhammad sallallahu alaihi wasallam sínú ayé yín kẹ́ gbogbo nǹkan tẹ̀ ń sìn sílẹ̀ ẹ wò tó bá ti di ìdájí ọ̀la màá wá jí àwọn ọjọ́ ń lọ sí mọ́sálásí ni o. kò yí ọ ní níwọ̀n ìgbà téèyàn bá ti gbogbo téèyàn bá ń sìn tó bá ti nígbàgbọ́ nú ẹ̀ títí ń gbàdúrà tí ń gbà àbẹ̀wò táwọn òbí rẹ̀ ń ṣe wọ́n ń gbàdúrà tí ń gbà ń bẹ̀ ibi tèmi ti ń gbàdúrà tí ń gbà ni o èmi ò ní kankan tó o ti gbọ́ tèmi ọmọ sẹ́nu o. Ọlọ́run á dárí jìn. yóò jó bá wa ta ni abẹ́ẹ̀dẹ̀ rí kíní burúkú nígbà tán láwọn ń sinwó ilé kó sọ̀rọ̀ kó tiẹ̀ pariwo láwọn ń sin ilé gbọ̀tò kan sin ọlọ́run ọba wọn lélẹ̀ láwọn fẹ́ máa sìn ní ni màá fọ gbogbo ẹ̀ ní màá jóná tán bí òjò náà tó tó jó dáadáa. Mama, kí ló dé sí òsì kan? Mama, kí ló dé? Ọ̀sà mẹ́ẹ̀. Mama, ọ̀sà mọ̀ bẹ́ẹ̀ wá sí ọ̀sà. Ẹ mọ̀ ń ṣeré ni màmá ẹ wá sí ọ̀sà yín tí ó màmá ẹ̀ sí ọ̀sà. Mama ẹ dìde. Mama ẹ gbà mí o. Mama, ayé mi ti ta. Mama ẹ dìde ọ̀sà. Mama ẹ jọ ẹ dìde. Allah ó dáríjì mí. Ọmọdé mi ń gbà náà. Mi ò mọ̀ pọ́rọ̀ ẹ̀sìn ta kókó. Àti pé wọ́n Ọlọ́run gan ò ṣe é gbèjà. Kò tó gbèjà ara rẹ̀. Ká ní mi ò lọ dáná sóòṣà mọ̀mọ́. Bọ́kàn mi ò bá mọ́ báyìí. Ọlọ́run jọ̀ọ́ o. Foríjì mí o. Tó bá jẹ́ wípé ìwà tí mo gbọ́dọ̀ tó náà ló dá ṣiṣẹ́ níwájú rẹ̀. Ọlọ́run dáríjì mí lẹ́ẹ̀kan sí. Nítorí mo ti ṣàṣìṣe tó pọ̀ gan wájú rẹ̀ o. Mo fẹ́ yàwó tó jẹ́ lẹ́sìn ìgbàgbọ́. Nígbà tẹ́sí ò tí ìmúlẹ̀ ló kan àyà tèmi. Àmọ́ lẹ́yìn ìgbà tí mo dàgbà nínú ọgbọ́n àti ìmọ̀ tó ń tòye, ó wá yé mi dáadáa. Mo fọ̀rọ̀ ẹ̀sìn lọ ìyàwó mi. Àmúkọ̀ ó lóun ò lè bá àwọn ṣẹ̀ṣẹ̀ tí mò ń sìn nítorí pé kò sí nínú àdéhùn ìmí àdóhùn bẹ́ẹ̀ kò sì parọ́. Aláwọ̀ kọjú àna rẹ̀ sí mi o. Wá tún lé ayé mi tó sí dáadáa. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí kò lè fi kú dìbà mi jẹ́. Of course I am. Anyway, kò jọ mí lójú nítorí mo mọ̀ pé o máa score higher mark jù mí lọ. Yeah, it's obvious pé Kudirat Hassan ó brilliant ju Ọláyẹmí Adémọ́lá lọ. Mo ti ní kó yé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. Àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí study pẹ̀lú mi mo ti realize pé ìwọ náà ti improve.
We might be in for a big surprise. Nígbà tí JAMB result bá máa jáde, you know. Okay, I believe you. Our birthday is in 3 days' time. How ló ṣe fẹ́ celebrate ẹ? Báwo lèmi ṣe fẹ́ celebrate ẹ̀? Àbí báwo ni ìwọ náà ṣe fẹ́ celebrate ẹ̀? Èmi? Nothing much, nothing big. Mo kàn fẹ́ wá pẹ̀lú èèyàn kan ṣoṣo ni. Someone so close to my heart. You know, in a very cozy and beautiful area. And with that, Demola to celebrate birthday. And who is this special person? Òrékelẹ́wà kan. Ọlọ́gbọ́n tó fi ìwà kún ẹwà. Kudi, she is so beautiful. You know, she is a nice piece of girl's handiwork. Tí wọ́n gan bá rí, wà trip pé ọmọ ló dùn tó yìí, ọmọ ló tán síbẹ̀ yìí. Seriously, kò lórúkọ méjì ju Kudirat Hassan lọ. Oh, serious? It can't be my Kudirat Hassan you're talking about now. No. Orí lásán lèmi àti ẹ̀ now. Wo, Kudi, mo ní confession kan láti ṣe fún ẹ. Kò ń ṣe torí pé a jọ share the same birthday, àbí torí pé a jọ fẹ́ study the same course ní university ni mo ṣe jọ́rẹ́ o. It is because of the feelings I have for you that I cannot even explain it myself. Oh, and the time that we just spent together, ó ti jẹ́ kí n mọ̀ pé obìnrin gidi ni ẹ́. Obìnrin gidi tọkùnrin lè fi yan gan. See, Kudi, will you date me? Yeah, no. Sorry, no. No. I'm not good enough for you. Demola, you know now, Kudi mani. No. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ṣorí, mi kì í ṣọmọ ọwọ́. Mo dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ àti nǹkan tó dáa fún mi. Kudi, it is you I want. I love you. I can't deny it. See, kọ́lọ́ máa mú wa o. You are going to be my future wife because I'm crazy about your person. Wo, ìtọ̀ ń gbọ̀n mi. Jẹ́ kí n lọ empty bowel mi. Ó dà pé mi tiẹ̀ ríran mọ́gun sef. Love kẹ̀. Wọ́n ti ń lọ tọ̀nà. Má ṣe nǹkan o. You're talking about love. Ó fẹ́ lọ tọ̀. Kí èmi àti ẹ máa sọ̀rọ̀ nípa relationship nsìn. Ó dàbí kí àwọn ọmọ ìkókó máa sọ̀rọ̀ nípa economic crisis. See, I have something for you. Yeah. And this is for you. Demola, are you out of your mind? I'm not. Ilé ti pọ̀jù fún mi náà, mi ò lè gbà lọ́wọ́ ẹ̀, ó ti pọ̀jù. Owó mi ni mo fi rà fún ẹ. Just accept this as my own way of saying happy birthday in advance to a dear friend. Demola. Thank you. Ti pọ̀jù náà. Hello. Sorry to disturb you. I just wanted to ask if you saw my spec on the restroom basin earlier on. Your specs? Yes. No, I didn't. Excuse me, miss. What is the meaning of this? Why don't you go back to that restroom and check whatsoever it is that you're looking for? Hey! I thought me and this chick there inside that restroom earlier. Then go back in there and check whatever you're looking for instead of accusing this beautiful one here. You know what?
To cut the long story short, tell her to give me her purse. Let me check it. Let me check her purse. Kudi. Ṣé o mú nǹkan tó ń wá? Mi ò mú. O mú nǹkan kan. Wàláì mi ò mú. O mú nǹkan kan. Kudi. Eh? Gbé pọ́ọ̀sì ẹ̀ fún. Eh? Gbé fún. Jẹ́ kó mọ̀ pé kò sí nǹkan kan tá à ń hide. Give her the purse. Kí n gbé fún. Yeah. And if you do not find what you're looking for in that purse, you are going to rot in jail. Ooh. I think I like this. Beautiful man. Let me have it. Yeah. Passed. Look at what I found. I found my spec in a purse. Mister, don't you know you're so cute, strong, and too defending to be dating a terrible thief? A terrible thief that will hang rotten in jail. And you, my dear, that was really beautiful. But you know what? That wasn't good enough. I won't tell you not to steal again. But I would advise you to stay away from this sweet young man. You don't want to put him into more trouble, do you? Answer me, do you? Excuse me. Ṣé àwọn kí lórúkọ tó mú nǹkan ní nǹkan ni? A fi ṣe ẹni. See, I love you so much, but I can no longer bear this pain. If you wouldn't stop this embarrassment, Ìmọ̀lájọ́, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Okay. Despite gbogbo nǹkan tó ṣe, I will still give you your second gift. Ṣé kò ṣe nǹkan tó wà rí? Are you out of your mind? Báwo ló ṣe máa mú nǹkan tí mo fẹ́ fún ẹ? Are you insane? True love, true love, true love. I will show you true love till my dying day. Call me on your call it my way. Call me on your kí wọ́n máa sọ. Call me orúkọ yóò kàn lè pè ọ́. Ẹ ṣeun, ẹ ṣé mo dúpẹ́. Àwa rí yẹn bá mi. Ẹ kú ìtọ́jú mi. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ìnira tí mò ń fún yín látìgbà mo ti ṣojú yìí náà. Ẹ ṣé mo dúpẹ́. Àmọ́ tọ́jú ẹ̀yin náà. Ẹ ní ráàárẹ̀ o. Àmín. Àṣẹ bá mi. Àṣẹ bá mi. Àṣẹ o. Ẹ má ríra yín bí ìnira sí wa lọ́rùn. Ṣebí ẹ̀yin lẹ bí wa.
kò wá sí bó ti lè wù kó rí à ń láti ṣe bí ọmọ sí bàbá sí yín náà ni àbí aṣojú ṣe rí wá nì. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ ṣe ojúṣe ẹni. mélòó mélòó ọmọ tí ọ̀ràn tí ilé débi pé yọ ọ̀ràn tí òbí ṣùgbọ́n lọ́wọ́ pé ti yín ó rí bẹ́ẹ̀ ẹ̀ tí ẹ̀rù tàwọn ìyá yín pa àfẹ́ra mọ́ sílẹ̀ dúró tì mí gbágbágbá tẹ̀ ń tọ́jú mi ẹ̀yin ọ̀rọ̀ ọmọ kẹyìn o ẹ̀ ní sáàárẹ̀ o àṣẹ bá mi. ẹ̀ rọ̀ ọmọ kẹyìn aṣọ ìgbàlódé nìyí abẹ́ẹ̀ rí yanranyanran ni ọ̀pá mi ìtàn ni. dábàá yẹn ra yẹn wá filẹ̀ síbi. ìbú ọmọ àárẹ̀ ọ̀rọ̀ tí ń dá bọ́rọ́ ni tó mo dúpẹ́ síbẹ̀ náà ètè wàrà yìí ọ̀wà pọ̀ jù bẹ́ẹ̀ ti rà wọ́n àbẹ́ wá ṣiṣẹ́ mi tí wọ́n mọ̀ sí ni. bá mi ẹ wò bá ọmọ rẹ̀ fún ṣẹ́rí náà kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa dúpẹ́ náwó ọlọ́run rè tẹ́ ni ṣẹ́rí bọ́dà mú kálá mọ́ṣẹ́ jókòó yẹn ṣé nǹkan tí àwa méjèèjì bá ṣe mí lọ ra àdìrí bí wọ́n ti ń ta bàbá ìjẹ̀bù ìyẹn kíọ́sì kékeré kásọ̀fọ̀ káyà bá a ṣe wọ́ bẹ́ẹ̀ àfi gbà sáàrí 22-24 ṣíngù wọn gbé wa dárẹ́tì káyì tàtàn àyè wọn bẹ́ẹ̀ sì ń pẹ́ ní níjọ́ kejì bọ́dà mú kálá mi kàn pẹ̀ nìṣú bọ́dà mọ́rùfù báyìí bá wọn àti jẹ ìyẹn ra contribute dédé owó ìṣọ̀fọ̀ ìrọ̀ o mú ọ̀pá aṣọ méjì kéèmù mú ọ̀pá aṣọ mẹ́ta ọ̀pá àìṣáàdùrà ṣọ̀fọ̀ káàmú ẹ̀rù ẹ̀ fi máa tilẹ̀ dáadáa torí ṣọ̀fọ̀ igi ò lè kàn láti ẹni táìmù ràfi ṣọ̀fọ̀ kẹ́ ń lo strongy tick rè jẹ́ ṣọ̀fọ̀ iron stick ńlá ìyẹn ràfi ra yẹn bàbá jẹ búra jẹ bá mi. ó ṣeun bàbá àjẹbú lẹ́ta bẹ́ẹ̀ ni bá mi. káre ẹ̀yin ọmọ ewé jewé ọmọ ìgbàjọgbà ẹ̀nà ọ̀rọ̀ ọmọ kẹyìn o ẹ̀ sì ní sàárẹ̀ màrúfù bá mi. mo ka ilá ẹ̀gbọ́n bí ẹ ti kó lọ́mọdé ẹ̀ náà sọ méke mánu ohun gbogbo ló sì nígbà àtàkókò tiẹ̀ tó ní bí àsìkò tó yẹ kéèyàn ó ṣe wọ́n mo wá fẹ́ kẹ́ ẹ wáṣẹ́ gidi sí níṣẹ́ tó lówó lórí sàn án tó ṣe rí máyàn àbí mo fẹ́ kẹ́ ẹ wáṣẹ́ ṣe èyí ni ó jẹ́ èèyàn lè ní fọkànbalẹ̀ àti níyàwó àtọmọ ṣe gbọ́ mi yé tó wù lọ́kàn nù. bá a mọ̀ wí fún ẹ wò ó àti dúpẹ́ náà ọlọ́run nítorí sọ̀fọ̀ ọlọ́run ti bá mi rí iṣẹ́ rẹ̀ dá ẹ wò bá mi ẹ má dènà pẹ̀lú ṣe rí mi gan fúnra mi ọpẹ́lọpẹ́ àwọn bọ̀dà rẹ̀ ládùúgbò wọ́n ti ń kọ́ mí níṣẹ́ o mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yahoo wọ́n kì í bá ṣe freedom wáyé kí n bá lọ sí conjunction of presidency kí n jẹ owó wáyé gbà lérè má kọ́kọ́kọ́ kí n bá kọ́lé máa ra mọ́tò rẹ̀ dárí ara mi oléṣì under bullet reject of all right nga but kò sí ti rìmbà rónù sí ọ kí n lè tọ́jú bá mi o àkọ́ra vip tuntun ẹ̀ èsì ẹ̀ ń pariwo dẹ̀ màá sọ fọkọ́ náà kọ́ máa gbé wọn ẹni dàbí ti ọ̀nà kan reject of all wọn ṣiṣẹ́ ní orúkọ rẹ̀ ṣe yẹn pọ̀. ìwé tó pè ní yahoo. olówó lórí gidi gan iṣẹ́ rẹ̀ gba yìí nga o dédé nìyẹn rẹ̀ mọ́ nígboro iṣẹ́ ọlọ́run jogún mi nga wọ́n sọ fún wọn akọ mi dáadáa o. ẹ wo bàbá Mukaila èmi ò tí ì mọ iṣẹ́ tèmi fẹ́ ṣe báyìí mo tẹ̀ fẹ́ ronú tí bá ti mọ iṣẹ́ tí mo fẹ́ ṣe àwọn jẹ gbọ́. Mukaila ọgbọ́n bí ọjọ́ ti lọ mo rọ̀ gbájúmọ́ṣẹ́ kan ọ̀rí kí n má wulẹ̀ ṣègbè fún ọ ò lè fẹ́ mọ tí wọ́n ń pè ń kúdí ọmọ àfíìsì kì í ṣe ìyàwó tó lè fẹ́ ṣùgbọ́n sáwọ̀ náà kọ́ wáṣẹ́ gidi ṣe kó lówó lọ́wọ́ èyí ni ó fi fọkànbalẹ̀ lẹ̀ téèyàn ó fi wá di gbajúmọ̀ láàrin ìgbà ní tó níyàwó lọ́mọ tó dáa sọgbọ́ tọkàn mi fẹ́ nù. ó ti yé mi. mi ti rí iṣẹ́ gidi náà wọ náà iṣẹ́ rẹ̀ dá.
I'm sorry for coming late. It is better to come late than being the late. Oh. Happy birthday, Kudirat Hassan. Happy birthday, Ademola Olayemi. Kudi, Shuri, mo ti ro gbogbo ẹ̀ dáadáa. And I've decided to tolerate you with your shortcomings, pending the time that you will change for good. Shh. See, I love you so very much. And gbogbo nǹkan tó wà lára mi can't explain how I feel. See, me ò care about your shortcomings anymore. Yes, because I know that someday our méjèèjì a máa overcome it. See, the truth is, ìfẹ́ lágbára gan. Ọlọ́run nìkan dẹ̀ ló mọ reason tó fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn sínú àwọn ẹ̀dá. Yes. And I got something for you. Take it. Tí wojú kí ni mo fẹ́ sọ fún mọ́mí àti dádì mọ̀rún bẹ́ẹ̀ mú tún lọ jí ni. Sí, kò lè tó yẹn. Wọ́n bá ní pẹ̀gbọ́n olótìrí. Tell them I give it to you. Tí wọ́n bá dẹ̀ gbẹ́ gbọ́, tell them to call me. Simple. Have it. Please. It's for you. Thank you so much. You're welcome. Mo really appreciate it. Okay. Oya o. Nǹkan tó fẹ́ kémi fúnra mi appreciate dàbáyé. Nǹkan tí mo mú wá fún ẹ kò tó ilé rárá. I can't even bring it out. I don't mind. Kò bá jẹ́ 1 naira ni. I don't care. It will still mean a lot to me. Let me see it. Wow! Are you serious? This is my favorite. Oh, wow. Thank you. I love it. Thank you so much. Hey! You know, I can't wait to start eating it. Thank you. You see? Aren't you going to join me? Nǹkan mi ló mo rà fún ẹ tó tún ní kí n jẹ ń bẹ̀. So part of the love now. Let's share. No, please, it's all for you. This is so sweet. Odunlade Jésù. 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 No, Jésù. Ẹgbẹ́ Jésù. Jésù. Olúwa. Olúwa. Ọmọ jẹ́ Jésù. Ọmọ jẹ́ Ádámù. Ọmọ jẹ́ Ádámù. Ọmọ bí ọ. Ọmọ bí ọ. Ọmọ jọ. Ọmọ jọ. Jésù. 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 Ẹ káàsán. Ẹ káàsán. Mi ò kì í ṣe oníbàárà. Ọ̀rọ̀ pàtàkì kan ni mo fẹ́ bá yín sọ. Ọgbọ́n ni orúkọ mi. Ayé ọ̀tọ̀ wo ni mo dẹ̀ ti wá. A kọ́ wípé èèyàn ńlá ò ní o máa jẹ́ nílé ayé. Àmọ́ nítorí àwọn nǹkan tí o ti fi ọwọ́ ara ẹ̀ fà àti nítorí àwọn nǹkan tí wọ́n fúnra rẹ̀ ti rí ara ẹ̀ bọ̀. Nípa ìdí èyí,
máa kú láìpẹ́ ọjọ́. What is this? Well, Kudi, mi ò fẹ́ kó listen sí gbogbo nǹkan tẹ́ni yìí sọ. He is a lunatic and it is obvious that he is insane. Yálò, gbọ́. Àbọ̀rọ̀ tó fọmọlúàbí. Ìbá dára kẹ́ wá àtúnṣe sí. A kọ́ wípé èèyàn ńlá ò ní o máa jẹ́ nílé ayé. Àmọ́ nítorí àwọn nǹkan tí o ti fi ọwọ́ ara ẹ̀ fà àti nítorí àwọn nǹkan tí wọ́n fúnra rẹ̀ ti rí ara ẹ̀ bọ̀. Nípa ìdí èyí, máa kú láìpẹ́ ọjọ́. Kudi. Báwo ni? I'm fine, thank you. O ṣé. Kudi, dákun mo mọ̀ fẹ́ rí ọ fọ́rọ̀ kan wà ní. Wọ́n ń pè ọ́. Hello dear. Ẹ káàsán mà. Kudi náà ló ń sọ̀rọ̀ mà. Níbo? Mo ti ń bọ̀ báyìí. Mo ń bọ̀ nsìn. Tí ò sí. Kudi. Wá! Tó bá fẹ́ bó bá lówó ká lọ sẹ́ńtà kó wá lọ pé ká bọ́ sanwó. Are you okay any problem? Bó bá lówó lórí káàjẹ́ ká lọ bí sẹ́ńtà á sanwó. Kí ló ṣẹlẹ̀? Jẹ́ bọ́ ti géètì. Wá! Kí ló ṣẹlẹ̀? Kudi! Kudi! Ọmọ yìí ní gbéraga o. Onígbéraga. Pẹ̀lú bí mo ṣe múra tó yìí, kò tiẹ̀ wojú mi pẹ́ méjì. Iná lílọ ọmọ rẹ kò padà yá gbẹ̀yìn. Báyìí ló gbà mí ò ní gbàbẹ̀ láíláí. Kó má yẹ kó fẹ́ lọ pàdé ọkùnrin ni. Mọ̀mí, mo ti sọ pé má sunkún mọ́. Ẹkún kẹ́, rárá èmi ò sunkún. Mi ò sunkún mọ́. Àmọ́ mo ṣàmọ̀ ìpín lágbára Ọlọ́run. A máa overcome àìsàn tó ń ṣe ẹ́ tá a mọ̀ dí. Pẹ̀lẹ́ ọkọ mi. Pẹ̀lẹ́. Mọ́mí kí ló ṣe? Kudi bí mo ṣe rí nìyẹn o. Nígbà tí ọmọ mi sùn lánàá kò sí nǹkan tó mú o. Orí ò fọ́, ẹ̀dọ̀ ò dùn. Jíjí tá máa jí láàárọ̀ yìí lábá bá kun ẹ̀ torí gẹlẹ́tẹ. Lèmi àti mo pé bá gbé wá sí hospital wọ́n dẹ̀ ti admit ẹ̀. Láti ìgbà tó ta ṣe dé hospital àwọn dókítà sì ń sá káàkiri àrójútu nǹkan tó ṣe é. Mọ̀mí, ọkọ mi, Kudi. Àsìkò ti tó báyìí. Kò dẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí. Adémọ́lá jọ má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kudi. Yes. That man, that weird man, he was right about me. No. I agree with coincidence. That man is a fraud. This is just a coincidence. Fraud ni man here now. You can't be thinking like that now. No.
Okay, me. Ah. Promise me you'll pass your JAMB exam and you will go for the course you want to study. What nonsense are you saying? Shuri, Bashiwai, Ajoma sit for exam yeni. Ajoma pass any, Adejoma enter into the university. No now. Give up like that. Mommy, ẹkún ò sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Àdúrà ní káyà máa gbà fún Démọ́lá báyìí. Ẹkún kọ́ ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Èmi fẹ́ sáré dé ibì kan. Màá tún padà wá chẹ́ẹ̀kì. Kò burú ó ṣe, má pẹ́. Ó ṣeun. Lọ. Dókítà ní kẹ́lẹ́ bí sáwọn. Ọkọ mi mú ọjọ́ sẹ́yìn lọ yóò sí dókítà. Ó ti gbọ́. Lọ. Doctor, kí lẹ mean pé result test ọmọ mi ò read anything? Madam, mo fẹ́ kí understand pé result kò show opinion wa. And nǹkan tá carry out lára ọmọ yín ló generate result yẹn. See, I am not an illiterate. And I understand every bit of what you have just said. Nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nsìn ni pé kí ló dé tí o fi ní read anything nígbà tí gbogbo wa lajú wálẹ̀ tàbí abnormal condition tọmọ yẹn wà. Unfortunately, ma, mi ò lè dáhùn sí question yẹn. Ẹ wò pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń charge níbí báyìí, I expect you guys to have a special way of talking to God to heal your patients. Madam, I'm gonna run more tests on him. And tí a bá rí nǹkan tó ń ṣe, a ní choice than to discharge him. Or carry first sí any specialist hospital tẹ́ bá prefer. Hey, Ọlọ́run. Ọlọ́run. Hey. Ọgbọ́n, kí ló ṣe fún ọ̀rẹ́ mi? Ó sọ àwọn ìsọkúsọ kan sí wa lánàá and now he's on a hospital bed with a swollen stomach. Kí ló fi ṣe Démọ́lá, Mr. Gbọ́kọ́gbọ́? Mi ò ṣe kókó fún. I'm sure you're a wizard and you're here to frustrate us. Wo, tí o bá tú ọ̀rẹ́ mi sílẹ̀, má jẹ́ kó gbà wípé o ṣiṣẹ́ ṣe. Má jẹ́ kó realize pé o ṣe mistake tó fojú kàn wá. Mi ò kì í ṣe oṣó. Ìlú alálà ni mo ti wá. Aríran sì ni atọ́nà mi. Èmi fún ara mi máa ń ríran sí àwọn ènìyàn tí ó pọ̀. Àmọ́ mi ò lè ríran sí ara mi. Òṣùpá méjì ló dé báyìí tí mo ti wà ní òde ayé. Mo máa ń wá sínú ọgbà yìí dáadáa láti ronú nípa olólùfẹ́ mi. Ọgbà ìjọ ibi tí mo ti rí rí. Quit the drama, Mr. Man. Ṣọ́dẹ̀ ló pè mí ni, mo ní kó tún Démọ́lá sílẹ̀, kí ló kọ́ pẹ̀lú gbogbo story tó ń sọ yìí náà? Ìwọ gangan ló mọ̀ nípa nǹkan tí ó ṣe Démọ́lá. Allah, 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 Allah.